assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tó kórìíra ìwà ohun ṣíṣe, ó sì kórìíra gbogbo ẹ̀dá tí ń sahun láyé. Òun ni wọ́n fi jẹ́ ó yé wa pé bakhilu aduwwullahi law kana aliman, sakhiyyun sadiqullahi law kana kafira. Bí a bá jáhun láyé, ọ̀tá Ọlọ́run ni, kódà bó ṣe lè wò ó kírun tó, kó kírun kó jáwọ́ lọ, kó gbà fún Ànábì Muhammad. Gbogbo ẹni tó bá jáhun láyé, ìbínú Ọlọ́run ọba kì í kúrò lórí wọn. Bí a bá wá jọ́lọ́rẹ̀ láyé, kódà wàláhì kó má lẹ́sìn tó bẹ́ẹ̀ gẹ́, olólùfẹ́ Ọlọ́run ni. Òní ó jẹ mútọ̀ arákùnrin kan wà, òun àti ìyàwó rẹ̀, Allahu akbar kabira. Wọ́n wà nù ilé lọ́jọ́ kan, wọ́n rún sí adìẹ yìí, wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ lóníbàárà kan bá dé, ẹ dákun ẹ ṣàánú òun. Allahu akbar kabira, Allahu akbar kabira. Ibi tó ti ń pariwo ẹ dákun ẹ ṣàánú òun, ọkọ bá jáde lẹ́ẹ̀kan náà, lọ́kọ bá bùgbájú lù ú ló bá lè dànù. Ìgbà tí ó fi dọjọ́ kẹta, Ọlọ́run ti gbọ́lá lọ́wọ́ ẹ̀, ó wá lọ gbé fún bàbá oníbàárà. Allahu akbar kabira. Bàbá olówó èmi wá dolòsì. Allahu akbar kabira. Ó padà sípò bàbá oníbàárà. Ó wá dijọ́ kan, bàbá oníbàárà àná tọ́lọ̀ ń gbé ọlá fún. Allahu akbar kabira. Òun fẹ́ ìyàwó ń tiẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní lo dáúlà. Wọ́n tún jáde pẹ̀lú ìyàwó ẹ̀. Allahu akbar kabira. Allahu akbar kabira. Lóníbàárà bá dé, ẹ dákun ẹ ṣàánú òun. Ó wá sọ fún ìyàwó ẹ̀ wípé ìwọ ìyàwó mi, ó yá gbogbo ibi tá a jẹ ẹbí èyí dé páàkì ẹ̀, ó yá lọ kó owó tó pọ̀ kó fún oníbàárà tó wà ń tà yìí. Ìgbà tí ìyàwó dé ta, ó di ọkọ rẹ̀ olówó àná tó lòun gbọ́lá lọ́wọ́ ẹ̀, ló bá padà wọnú ilé lọ sọ fún ọkọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. Mo mọ̀ rẹ́ èèmọ̀ kan, èèmọ̀ tí mo rí náà ni wípé ńgbà tí ń fi jáde síta, wàláhì summa billahi, ọkọ òun tóun fẹ́ lánàá táwọn ẹjọ́ lórú dáúlà tóun jọ ń lò pẹ̀lú rẹ̀ yìí, òun náà ló ń bá ń ta tó ti di oníbàárà. Wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé ìjọ rántí pé òun lo oníbàárà àná, Allahu akbar kabira, òun lo oníbàárà tó ní ẹ dákun ẹ ṣàánú òun. Wọ́n bá yanu kalẹ̀, àwọn méjèèjì bá yanu kalẹ̀, wọn lè pàdé mọ́. Eléyìí ń kọ́ wáyé pé gbogbo òun tó lọ́lá lọ́wọ́ lénìí, tó fi ń sahun sáwọn tó yẹ kó o ṣẹ̀tọ́ fún, Ọlọ́run lè gbọ́lá lọ́wọ́ ẹ o. Àwọn olòṣì èní lè gbọ́lá lọ́la ọ̀kọ́ lọ́wọ́ gbọ́lá yẹn lọ́wọ́ rẹ látara pọ́ mọ́ lò kó gbé fáwọn. Nítorí náà ń kọ́ ẹjẹ́ àṣejẹ́, ẹjẹ́ ká ṣàánú èèyàn, ẹjẹ́ àṣàánú àwọn tí ò ní. Orúkọ mi ò yí padà o, Fadilatu Sheikh Muhammadu Zakirullah Akọ́mọ ní kí wà kó tí ọ̀rọ̀. Bàbá wa rí entertainment ayé yín ò ní bàjẹ́ o. Ẹ ní padà tọrọ jẹ láyé, ẹ sì ní fọlápìtàn. La hawla wala quwwata illa billah.